èèyàn tí ò ṣe period mọ́ gan ló yẹ kó máa dóko dáadáa because the two labia yẹn nísìn ó ti máa wrinkle ó ti máa dry the only thing tó lè lubricate ibẹ̀ yẹn náà ni àtọ̀ then àwọn tó ń sọ pé èèyàn tí ò bá ti ṣe nǹkan oṣù ẹ mọ́ sùn mọ́ kò sí nǹkan tó jọ. mo receive ìbéèrè yìí nípa àwọn arúgbó pé ṣé àwọn tó ti dàgbà tó hàn ṣe nǹkan oṣù mọ́ rádà àmọ́jẹ̀ ń sọ pé arúgbó àwọn tó ti wọ menopause pé ṣé àtọ̀ ló máa ń mú kùn wọn wú ṣé rí ikùn wíwú kò kí ń ṣe àtọ̀ ló mú kùn wú then ẹni tí ò ṣe period mọ́ period tá ń ṣe unfertilized egg àti wall of the uterus ló ń shed out now ìgbà tí ò ti sí period mọ́ yẹn ìyẹn ò túmọ̀ sí wípé kò sí ọ̀nà tí anything téèyàn bá gbà sára fi máa jáde ṣé rí ikùn tó máa ń dàbí ìpọ́n máa ń tóbi tóbìnrin bá ti wà òvéjì kì í ṣe àtọ̀ ló wú síbẹ̀ ṣé mọ̀ wípé tí old age bá ti dé èèyàn ò ní lè ní small strength àti ṣe wàhálà mọ́ yóò ti retire ẹni tó bá jẹ́ civil servant the person will have retired so gbogbo à ń jáde lọ bí iṣẹ́ à ń dé à ń ṣe wàhálà gbogbo energy yẹn wọn ráyè bọ́ọ̀nù fat ẹ lè rárúgbó sìn kó mọ̀ rìn kiri bẹ́ẹ̀ ọmọdé tó jẹ́ ọ̀dọ́ ó lè rìn kó stroll out kó you can park your car and decide to trek it's an exercise bẹ́ẹ̀ táwọn arúgbó wa bá fẹ́ jáde ìsídà ká bá wọn ṣiṣẹ́ yẹn tàbí ká gbé wọn lọ so most time wọ́n máa ń wà confined ilé náà máa ń wà àwa a lè lọ gym a lè lọ ṣe oríṣiríṣi àwọn nǹkan tó máa burn fat ara wa bẹ́ẹ̀ àwọn arúgbó àwọn àgbàlagbà ilé náà máa ń wà jù so at the time tó ń jẹun wọn ò fún oúnjẹ yẹn ṣiṣẹ́ wọ́n kàn sùn wọ́n jí wọ́n relax oúnjẹ yẹn ó máa pẹ́ kó tó digest nínú wọn compare to ìgbà tán young and àwọn míì wà bẹ́ẹ̀ tó jẹ́rìí pé táwọn ọmọ kékeré bá jẹ nǹkan tó dùn á sọ pé wọ́n á ṣeré pa wọ́n á burn ẹ̀ they will burn it but àgbàlagbà kò sí bọ́n ṣe fẹ́ burn ẹ̀ because kò sí strength àti ṣiṣẹ́ mọ́ bíi tìgbà kan so the fact that pé wọ́n ṣe iṣẹ́ tó wà energetic tó máa mú wọn làágùn yẹn will accumulate all those things sínú wọn then digestive system wọn náà máa reduce wọ́n á pẹ́ kán tó máa digest oúnjẹ torí ẹ̀ ló fi jẹ́ pé tíyàn bá ti dàgbà yóò mọ̀ rí dókítà lóòrèkóòrè even ẹni tí ò dàgbà àwa tá a jọmọdé gan ó yẹ ká máa ṣàyẹ̀wò ara wa so ikùn tẹ́ ń fi òpówú yẹn mindset ni kì í ṣe àtọ̀ ló rọ síkùn wọn tó wá ń jẹ́ kíkùn wọn tóbi no ìyẹn o èèyàn tí ò ṣe period mọ́ gan ló yẹ kó máa dóko dáadáa because the two labia yẹn nísìn ó ti máa wrinkle ó ti máa dry the only thing tó lè lubricate ibẹ̀ yẹn náà ni àtọ̀ then àwọn tó ń sọ pé èèyàn tí ò bá ti ṣe nǹkan oṣù ẹ mọ́ sùn mọ́ kò sí nǹkan tó jọ yẹn àfẹnitárẹ̀ ò bá ti yá tẹ́lẹ̀ tó ti láwọn challenges tẹ́lẹ̀ is not researchable yes àtọ̀ tí ẹni tí ò ṣe nǹkan oṣù mọ́ bá gbà sára there is a way system ara ní a means of bringing those things out again ikùn tẹ́ẹ̀dẹ̀ sọ pé ń wú torí ẹni tó béèrè question yẹn ní ṣé òótọ́ ni máa ń fakùn wíwú ikùn tó wú indigestion ó lè jẹ́ indigestion tàbí bóyá ẹni tó ti láwọn medical condition kan tẹ́lẹ̀ you cannot link the ikùn tó wú yẹn sí pé èèyàn ní sex nítorí pé ó ti wọ menopause ẹ lè link ẹ you go and see medical doctor kò sí doctor tó máa ní torí èèyàn ò ṣe nǹkan oṣù mọ́ kéèyàn má súnmọ́ ọkọ rẹ̀ mọ́ indigestion ni because rate ta fi ń ṣiṣẹ́ tí àwọn arúgbó wa ń sìn kò sí èèyàn tó máa ní káwọn arúgbó òun máa ṣe wàhálà most àwọn arúgbó wa àgbọmọ ọ̀dọ̀ fún wọn bá wọn ṣiṣẹ́ tán bá fẹ́ ṣe àníjẹ́ kan ṣe wàhálà so most time kan jẹun kan jí kan sùn kan pray náà ni so ẹ lè fi energy tán fi ń ṣiṣẹ́ ńgbà yẹn tán burn fat tí kò wọ́n flat and so on yẹn kẹ́ ẹ fi weigh sìn because wọn ò ṣiṣẹ́ mọ́ bíi tìgbà kan so accumulation of fat yẹn ó máa reduce digestive rate wọn tó pé ní fakùn wíwú yẹn kì í ṣe pé àtọ̀ kan ní ọ̀rọ̀ dí wọn nú ikùn wọn wàá wú tó náà ṣe nǹkan oṣù mọ́ exercise tó ń ṣe mọ́ ni then the rate of tí wọ́n fi ń stretch muscle wọn tó fi ń ṣiṣẹ́ agbára àǹkó yẹn gbogbo kíní yẹn ti drop then estrogen and progesterone tara ń secrete náà ti reduce so at that time arúgbó nídìí okó because
ó máa strengthen bladder wọn. Tẹ́ bá lọ wo health benefit of coitus for the aged, those who are no more menstruating, ẹ rí wípé ó máa strengthen bladder, muscle bladder wọn máa wà strengthen tó yẹ pé wọn ò ní máa tọ̀ sára. Ẹ ráwọn arúgbó míì tán bá wúkọ́ báyà bọ́n rẹ́rìn wọn kàn ìtọ̀ á máa jáde lára wọn. It's because of the weak bladder. Tán bá ń dóko dáadáa bladder wọn máa strong. Àbí òye wá ń sìn, ó máa help wọn láti sùn. Then àwọn obìnrin míì wà tó yẹ pé age kò fààyè gbà wọ́n láti mọ́ ní intercourse bíi tàtijọ́ mọ́. Of course àwọn ọkùnrin ní láti understand yẹn pé ìyá yìí ti ń dàgbà ni, kì í ṣe pé bóyá ó lost interest, because by nature ńgbà tí ò bá ti rate tára fi ń secrete estrogen and progesterone, gbogbo àwọn hormones yẹn ti drop naturally. The woman will lose interest by nature because kò sí period mọ́, then kò sí ovulation mọ́. Ṣé mọ̀ pé ovulation máa ń increase libido ni ní time ovulation. Ẹni tí ò dẹ̀ ovulate mọ́, tí ò menstruate mọ́, tí ò ovulate, gbogbo interest yẹn ò ní dàbí tàtijọ́. So sexual life ẹ̀yin méjèèjì nígbà tẹ́ kéré ni ó determine bẹ́ẹ̀ ṣe nígbà tí àgbàlagbà bá débẹ̀. I just wanted to correct that notion pé ẹni tí ò bá ṣe nǹkan oṣù mọ́ tí bá ti wá súnmọ́ ọkọ rẹ̀ ikùn yóò mọ̀ wá wú, yóò wọ́n máa ga, yóò kò sí tó ń jẹ́kùn gíga. Even kó jẹ́ ọmọdé láwọn tá a kéré gan la bá ń jókòó sínú ilé, bóyá iṣẹ́ ìjókòó or maybe we work from home. Ẹ rí wípé tó bá yá èèyàn mọ̀ wú, èèyàn mọ̀ sanra, ikùn èèyàn náà mọ̀ tóbi because oúnjẹ tó jẹ ò ṣiṣẹ́, ò exercise. Ẹ lè fi wí ẹni tí ó ṣiṣẹ́ agbára bí irú àwọn artisan tó ń ṣiṣẹ́ agbára yẹn, wọ́n á burn oúnjẹ wọn, wọ́n á digest ẹ̀ on time. So ẹni tó jẹun tí ò digest ẹ̀, bó ṣe jẹun bíkun ẹ̀ ṣe rí tó ṣe ga yẹn náà ni ó ṣe ga after so many hours tó yẹ kó jẹ́ ẹ ti digest inú ẹ̀. So àwọn arúgbó ò ṣe wàhálà mọ́, mostly wọ́n ń jókòó ni. Òkó tí wọ́n ń jó yẹn kò jẹ́ ká oúnjẹ inú wọn tètè digest wálẹ̀. Torí ẹ̀ téèyàn bá ti ń dàgbà dán level kan, kò yẹ kéèyàn máa jẹ too much heavy food. Àwọn ọmọdé tá bá jẹ heavy food a máa burn ẹ̀ because why? Àwa á ṣiṣẹ́, á lọ, á bọ̀, a lè decide láti fẹsẹ̀ rìn láti one street to the next street. Bẹ́ẹ̀ lè máa rárúgbó kán máa rìn kiri. Ìrìn yẹn náà ìmọ̀ ń jẹ́ kí àwọn muscle ara wa stretch out, ká digest oúnjẹ, ká ṣe everything. Arúgbó cannot do all of that. Òun ló ń fa pé wọ́n ń sanra, ikùn wọn ń tóbi. It's not because of pé àtọ̀ kan. In fact, sex gan ó lè serve as exercise fún wọn at that time. Sincerely, it's an exercise. Apart from ó máa strengthen bladder wọn, á lubricate ara wọn, ó tún máa serve as exercise fún wọn láti mú wọn alleviate stress wọn. So kò sẹ́nìkan, kò síbi tán ní, kò sí retirement age pé èèyàn ń bọ́kù èèyàn sùn. Menopause does not stop it. We understand the fact pé àwọn obìnrin míì wà tán ní àwọn medical challenges. The ọkùnrin has to understand with them. Mi máa ń ní pain and co-limited endometriosis, fúnpá, gbogbo orú nǹkan bá. Doctors are very very available fún wa láti rí. Onímọ̀ ìjìnlẹ̀ làwa. Me, I'm a researcher, I'm not a medical doctor. Even tẹ́yàn bá dé peak of academics gan, PhD doctor is different from a medical doctor. So ẹ rí dókítà yín. Kò síbi tán ní kẹ́yìn ó mọ̀ bọ́kọ ẹ̀sùn torí kò sí nǹkan oṣù mọ́. Náà ọkùnrin míì náà kinní kan àtọ̀ ń ta wọ́n lára, kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. Ara tó ti dry, labia awẹ́ méjì, labium minora, labium majora tó ti gbẹ yẹn, tí ò wà lubricated yẹn, ó ní ò wà friendly sí okó. And àtọ̀ ó contain different kinds of components. That way, once it is peeled out of a peeled surface, ó máa ta ẹni yẹn bí egbò ni. Magnesium wà ńbẹ̀, potassium, zinc, proteins, creatinine, fructose, and all kinds of substituents. Tó yẹ pé ó wúlò fún ara. Imagine surface tó ti wà peeled off, kírun nǹkan bẹ́ẹ̀ wá wà peeled on it. Nígbà tí wọ́n bá bu iyọ̀ sí ojú egbò ló máa rí. Torí sodium náà wà ńbẹ̀, which is a component of the sodium chloride tá fi ń ṣe bẹ̀ iyọ̀. So all those things ló fa tó tẹ́niyẹn fi ń feel pepperish, and all those things can be taken care of by lubricants. So I need the kásẹ̀ mọ̀ sàtún wí asán.
ohun tó ń fa ikùn títóbi nìyẹn, kì í ṣe pátọ̀ ló rọ sínú ó wá kúnnú ẹ̀. Àfẹ́ni tó bá ti ní health medical problem tẹ́lẹ̀, bóyá ó ní ju àbí any other thing, yes,